ẹ ǹlẹ́ ẹ̀yin èèyàn wa o ẹ dẹ̀ káàbọ̀ sórí ìkànnì yìí lẹ́yìn ìtàgé ó tó jẹ́ méjì mẹ́ta àbí nítorí kó lè dáa náà ni à ń retí àwọn ọ̀pọ̀lọpọ̀ sinimá tó dùn tó nítumọ̀ láti mú wá fẹ̀yìn olólùfẹ́ wa ni bí ènìyàn bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ́ kọ́ ń ṣalábàpàdé ìkànnì yìí ẹ má gbàgbé o láti subscribe sí bíbá yìí kẹ́ ẹ tẹ notification bell yẹn kẹ́ ẹ dẹ̀ lè máa rí gbogbo ẹ̀ bó bá ṣe ń lọ kí la mú wá fún yín lónìí sinimá ńlá sinimá tuntun Àmì òun nìyí tá a mú wá báyìí ẹ̀yin náà máa láìkẹ́ ẹ máa enjoy ẹ̀ ṣé ẹ fẹ́ kọ́gbọ́n ẹ fẹ́ kẹ́kọ̀ọ́ ṣé ẹ rántí orin tá a máa ń kọ ẹ wípé bàtà mi á dún kó ká bàtà mi á dún kó ká bí n bá mọ̀wé rẹ bàtà rẹ̀ á dún kó ká ṣóyè yín ẹ máa bá gbogbo àwọn nǹkan yẹn pàdé nínú sinimá Àmì ẹ dẹ̀ mọ̀ nǹkan tí àwọn graduate tí wọ́n máa ń face bí wọ́n bá ṣe jáde tán níbi iṣẹ́ ẹ máa rí ẹ̀kọ́ kọ́ ó ti ń ṣò lórí Olúwafẹ́mi Odus TV ibẹ̀ ló ti wà ibẹ̀ lẹ ti lè wo sinimá eléyìí sinimá tó ní agbára ni ó dùn ó dẹ̀ nítumọ̀ dáadáa. Àmì 2026 is a deeply emotional Yoruba drama that captures the silent frustration of brilliant minds trapped by unseen forces led by Olúwafẹ́mi Odus alongside Habib Alagbe. The film blends academic excellence, unemployment, struggle, and spiritual mystery into one powerful narrative. This is more than a movie. It's a reflection of reality. Ṣẹ́yìn náà wá ń dúró de apá kejì. Àbí ẹ kò dúró de apá kejì sinimá yìí? Ẹ máa fi sí comment section. Tẹ́ ẹ bá ń dúró de part 2 Àmì, comment, like, shares, òun ló máa fi hàn wá pé ẹ ń dúró de sinimá yìí ní tòótọ́. Ẹ má gbàgbé o wípé lẹ́yìn ìtàgé lórúkọ ìkànnì yìí níbi tí a ti ń ṣe àtúpalẹ̀ sinimá Yorùbá bí ẹni bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ́ kọ́ ń ṣalábàpàdé wa ẹ subscribe sórí ìkànnì yìí kẹ́ ẹ máa tẹ̀lé wa nítorí ọ̀pọ̀lọpọ̀ Yorùbá movies la máa mú wá fún yín títí ìgbà míì tá a tún fi pàdé èmi àti yín a ò ní ju ẹni tí wọ́n ń wá o ó dàbọ̀.